no dey see nobody. Ó máa lẹ́tì kẹ́gọ́ ni. Ẹ jẹ́ lọ sórí ọ̀rọ̀ wa Yorùbá ronú. Yorùbá ronú. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin Yorùbá. Yorùbá yo bí iná alẹ́. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin Yorùbá. Mo kí yín ẹ̀yin àgbààgbà títí dórí ọmọ kékèké. Ìyá ilẹ̀ Yorùbá lágbàlagbà títí dórí ọmọ ìrìnsẹ̀. Ẹ̀yin ọ̀dọ́. Mo kí yín ní ìlú Nàìjíríà àti káàkiri àgbáyé ibi tí ọmọ Yorùbá bá ti wà pátátẹ tí wò mí tẹ̀ ń gbọ́ mi. Èmi ọmọ yín ni o. Dára. Wọ́n ó ní yo. Yorùbá yo bí iná alẹ́. Yorùbá òkun. Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yo. Wà lẹ́yẹ mọ́ ronú mọ́ níbi tá jọba dé ẹ̀yin èmi àti Yorùbá ẹ̀yin àwọn yúùtù mi lèmi ní bá sọ̀rọ̀ ṣe rí ẹ̀yin àgbàlagbà alẹ́ yẹn àti èmi a máa mú nǹkan lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ṣẹ̀mí ẹ má rò pé bí yẹn ní pásánà ìṣẹ̀tẹ̀ ṣẹ̀mí Ọlọ́run bá ń gbọ́ ṣẹ̀mí pé púpọ̀ nú yín mi ẹ̀ tó sùn mí ṣùgbọ́n mo ti júwèé ara mi fún yín ọmọ dára ọmọ kò lẹ́nìkan ni mí ọmọ kò lẹ́nìyàn ọmọ àtàpátá dìde yes kẹ́ but my parents and myself and I'm proud of my God. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba ẹ sọ pé mò ń bú yín gbogbo àwọn nǹkan tèmi sọ fún yín kò ń ṣe èébú àlàyé là ń ṣe fúnra wa ṣé ẹ̀yin náà lẹ́dẹ̀ mọ̀ ẹ̀yin náà ní ọ̀tọ̀ tó ṣe bí òwe ẹni àgbàlagbà tó bá ti so àgbàdo mọ́ọ̀dí ó ti dá láwàdà ẹ̀dìyẹ ẹ̀yin náà lẹ so yan ẹ̀yin lè ti ṣàgbàdo mọ́ọ̀dí tẹ́ fi dá láwàdà wa ọmọ kéékèèké torí tó bá jẹ́ wípé nǹkan tá a ní kẹ́ ẹ ṣe ẹ̀ ń ṣe é ni pé ẹ̀yin báwo ni kinní kan máa ń pé àwọn òbí tó bí mi wọ́n bí mi nínú ilé rẹ̀ wọ́n tún kọ́ mi mo tún ra mi kọ́ bàbá ti kú ṣùgbọ́n orin wọn wà láyé ó wà láàyè ó ní Yorùbá yo bí iná alẹ́ mo wá jókòó lọ́jọ́ kan mo rò títí orin yìí mo ní Ọlọ́run ló Yorùbá fi ṣe bàbá Ògúndé tí bàbá ronú títí tó ní burúkú yìí jáde lẹ́nu wọn orin ayọ̀ ni o bàbá tó di Yorùbá yo bí iná alẹ́ tí ẹ̀yin Yorùbá ṣe fún pa Ògúndé Yorùbá rúrúrú bí omi òkun ẹ máa ń yo bí iná alẹ́ omi òkun kí ló ṣe yín náà ẹ̀yin Yorùbá tó ṣe pé bá a ṣe gé yín lọ́wọ́ lẹ̀ ń bọ̀rọ̀ kàkà kẹ́ dẹ́kun ìwà ìbàjẹ́ yín lẹ́kan sí wọ́n bu yín ta ni yín ta lẹ̀ orí ẹ̀ tẹ́ ń bọ́ tẹ́ ń raṣọ sí lọ́rùn tẹ́ fún lóúnjẹ tẹ́ fún lé lórí ó lẹ́lẹ̀ má dún mọ̀ ṣé mo tọrọ owó lọ́wọ́ gbogbo yín ṣé rò pé mo wà lára àwọn oníjẹkújẹ àwọn tí ó tó ti rò pé ọjọ́ ọ̀la wọn ti tán wọn ọ̀ráyé wá mọ́ tó jẹ́ pé sísì tẹ́ máa fún wọn ó jọ wọ́n lójú ṣé mo wá ipò wá sọ́dọ̀ yín ni mi wà láì ń fẹ́ mọ̀ yín ṣó tán ń fẹ́ mọ̀ yín ẹ lọ a ní kẹ́ ẹ ṣe nọ́mà sí ilẹ̀ Yorùbá a ní ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ báyé ilẹ̀ Yorùbá jẹ́ ibi tí ẹ ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ilẹ̀ Yorùbá jẹ́ dé ibẹ̀ làwọn ọ̀dọ́ ti bá yín fọ́lù ẹ wá máa fi kanra mọ́ àwọn ọ̀dọ́ òṣègbà kan ọ̀dọ́ òṣàwó kan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọ̀rọ̀ Nàìjíríà má ti wá dojúrú ayé ọ̀rọ̀ Nàìjíríà má ti wá polúkúrú muṣu báyìí àbí olórí burúkú girlfriend lọ lùgádì wèrè kí láti ẹ̀ ń wí gangan ná ìgbà tó jẹ́ pé aṣẹ́wó ló sọ Nàìjíríà lórúkọ kí lẹ ti expect tá a bá wá ti wẹ̀ wá sọ pé òkèrè Nàìjíríà tó ní kálukú dẹ̀ mú tiẹ̀ tí Yíbò mú tiẹ̀ táwúsá mú tiẹ̀ tí bí àwọn darandaran tó mú tiwọn ó wá kẹ̀yìn Yorùbá nìkan àwọn mídùbẹ̀ tí mú tiwọn a dẹ̀ ń pè ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá à ń kì yín à ń sà yín ẹlẹ́ẹ̀mẹ́ni ó kú àwa wí tán Yorùbá ní ẹ̀yà tí mo rí láyé tó máa ṣe nǹkan ìwà ìbàjẹ́ wọn á tún fẹ́ kẹ́ máa pọ́n wọn lé lórí Yorùbá máa ṣe nǹkan ìdẹ̀tí nǹkan ìtìjú nǹkan ẹ̀sín
nǹkan àbùkù bó Yorùbá kàkà tó yẹ kó nǹkan kó tó ṣe pé kínní kó ti wá bó ṣe máa ṣàtúnṣe tẹ́ ẹ bá tún wá bá wọn bẹ̀ wọ́n á fẹ́ kẹ́ tún máa kí wọn kẹ́ máa kí wọn kẹ́ máa sà wọ́n ní méje mẹ́wàá lórí ìwà ìbàjẹ́ tí wọ́n ṣe tọ́ba wí lọ tọ́ba lọ bọ̀ pé tọ́ba wí lọ ta wí bọ̀ báwo lè ṣe máa ẹ̀sìtẹ́ẹ̀tì kí ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n á ní ẹ ṣèbí owó tọjọ́ orí mi ni tá ń lọ́jọ́ orí òfò tá ń lọ́jọ́ ọlọ́mọ àtẹ̀bí ẹ̀ ọjọ́ orí tí ò mọyì àwọn ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ẹ mọyì wa ni ṣé ẹ mọyì wa ni. of information tí many of you tẹ́ máa wá máa sọ ní street torí mo jókòó mo rí gbogbo yín àtọba àti ìjòyè àti gbogbo yín you are full of history tán bá ti invite yín fún any little interview báyìí àfi bí èpè pọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ story iná rí yín fún we are story ẹ lọ keep your sínú ilé yín ẹ lọ keep story yín sínú ààfin yín ẹ lọ jókòó jàre tí nǹkan tá à ń wí tó bá padà yé yín mọ́ ẹ lọ sí mẹ́dọ̀kẹ́ sí mi jẹ́ tójú ti ni àwọn bàbá ẹ wo ẹ ṣọ́ra yín ni o ẹ ṣọ́ra yín ni o because bọ́ọ̀ lè ṣe máa ṣe nǹkan ìtìjú ẹ máa ṣe expect pé ká máa pọ́n yín sí èmi ọmọ dára tá à ń pè ní dára bẹ́ẹ̀ ni bí gbogbo ayé bá ń pọ́n yín lórí ìwà ìbàjẹ́ àti ìdẹ̀tí bó jẹ́ èmi nìkan ló kù mo gbà kí n dúró as the last woman standing to tell you the truth. Wọn ò ní lè sòótọ́ fún yín ẹ̀yin náà dẹ̀ mọ́ ẹ̀yin bàbá mi àti ìyá mi tẹni mò ń bú yín èmi ajẹ́ bú yín kí ló kàn mí tí máa fi bú yín ṣe rí tó bá sọ pé wọ́n búyàn á fi èébú ara wọn á fi bú yín wọ́n lè bú yín pẹ̀lú ìyàwó àbọ̀kọ kan fọmọ bú yín kan fi nǹkan ṣé mo ti fi ìyàwó yín àbọ̀kọ yín bú yín rí àwọn ilé tèmi sọ òun ṣe èébú gbọ́ Yorùbá kò dẹ̀ dùn mí ìgbà tó di gọ́fìnà Sanwó-Olú of Lagos State tó ń sọ Yorùbá tó ń dàbí ìgbà tí Ìgbìrà bá ń sọ Yorùbá tó mú English èdè elédè tó ń ṣe pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ ìgbà yẹn ni mo ti mọ̀ pé ó ti tán ìdán finish o ó ti pinyìnkì ọ̀rọ̀ ń ti dojúrú èmi ò bú yín ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ wọ́n sọ fún yín ìṣe ni ẹ̀yin ni kẹ́ rí àyè fi ara burúkú balẹ̀ kẹ́ fi gbéyàwó ọ̀rọ̀ ẹ̀yin tí ẹ̀ bá wá fẹ́ kọ́ ọmọ kékeré kan máa sọ òótọ́ ọ̀rọ̀ fún yín kí ló dé tágbàlagbà náà ò dẹ̀ ní ṣe nọ́mà ẹ ṣe nọ́mà ẹ ṣe nǹkan tá a fi nílé sọ̀rọ̀ mọ́ ẹ ṣe nǹkan tá a fi máa páyà yín a ní ẹ dẹ́kun ìwà ìbàjẹ́ ń ṣe ní ìwà ìbàyẹ̀jẹ́ yín tún lé sí i ẹ gbà mí mo mà rí mú ètè máa sọnù o jẹ́jẹ́ mi mà ní mo mà wà ńlé mi lánàá o làwọn èèyàn kan máa pè é dára àwọn Yorùbá leader o wọ́n ti ń ṣe meeting kan o thank God o ẹ wá lọ péjì yín o mò ń ṣe nǹkan lọ́wọ́ ọ̀yá ṣàgbógun tèmi o abádẹ lọ ibo náà ti ń ṣe o wọ́n ní lórí brọ́dà mi Koiki Media ni adẹ̀lọ́gbé ń bẹ̀ adẹ̀ṣí ẹ̀ pé èmi náà nínú tèmi náà bá ń dùn kẹ̀ṣẹ̀ ìpè ẹ wá wo I am proud of my leaders o last o wọ́n ti ń ṣe normal everything ti fẹ́ máa jọra wọn ẹ wá wo bó ṣe jókòó èyí tó gbádé sórí èyí tó gbèsè èjìgbàlẹ̀kẹ̀ èyí tó gbọ́pá gbogbo everything all well and good ó yá agbádá yìí náà ní nǹkan ó yá ṣàjà gbọ́ wọn ò mà tí ìbẹ̀rẹ̀ mítìn débì kankan o ká wí ká tó fọ̀ àfìgbà tán dá mítìn rú eré ni àwàdà ní àfìgbà tán mú gbogbo mítìn tán dojú ẹ̀ tí mítìn pọ̀ lúkúrú muṣu ṣé ẹ bìlíìfì pé gbogbo mítìn yẹn wà láìtàláì kò padà lórí kò padà nídìí mo wá jókòó lánàá mo ní no wonder ẹ̀yin èèyàn mi no gbàgbà ibọ́ síta kan wá àdírẹ́sì wa tí àárẹ̀yàn kankan nínú wọn kan bọ́ta ṣùgbọ́n wọ́n ṣe sí wa pé ẹyọ àwọn ṣe mítìn lábẹ́nú wọ́n ṣe mítìn lábẹ́nú eléyìí tẹ́ ṣe jọ ṣé àná àbí ìjẹta yẹn wà láìtàláì ó ti wà òkè fún wa a ti padà rí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe mítìn yín nǹkan tó dẹ̀ máa ń hẹ́ǹdì mítìn yẹn a ti padà rí ẹ̀sìn ni. ẹ mọ̀ gbogbo àwọn tó ṣe mítìn yẹn èèyàn gan tó da mítìn rú èmi ò sọ o bóyá wọ́n fún ẹ lówó bóyá o gidi èmi á kàn sọ ni wípé èèyàn ìrú
ìlú yẹn iṣẹ́ tó wá ṣe nínú mítìn wá dùn èmi wípé gbogbo àgbà ṣe pọ̀ nínú mítìn yẹn tó kò sí ẹnì kankan tó lè ronú pé èyí tó wọlé tó ba mítìn tó da mítìn rú yìí ẹ bọ́ńdù ẹ̀ka gbé síta kẹ́ tilẹ̀kùn mọ́ kí mítìn dẹ̀ máa lọ kẹ́ máa bá mítìn lọ àfìgbà tẹ́ fara burúkú balẹ̀ tẹ́ ẹ jẹ́ kí ẹni náà kó da gbogbo mítìn rú mítìn ò lórí kò nídìí mo ní no wonder à ń ṣe mítìn lábẹ́ la máa ń gbọ́ à ń ṣe ẹ̀yin ọmọ nàìjíríà o ẹ̀yin ọmọ yorùbá tẹ́ bá ti ń gbọ́ à ń ṣe mítìn táwọn àgbàgbà yẹn bá ti wá tẹ interview wọn tán sọ fún yín wọ́n ṣe mítìn lábẹ́ àbí tẹ́ ẹ fetí kọ tí wọ́n tẹ́ gbọ́ tí wọ́n ṣe fídíò àbí ẹni tí tán bá ti sọ à ń ṣe mítìn lábẹ́ ẹ jẹ́ padà ẹ kúrò lórí péjì orí channel yẹn kẹ́ já síbòmíì wọ́n rí mítìn ṣe wọ́n rí mítìn kankan ṣe. No wonder tí wọ́n lè none of them can come out boldly and give us something tangible. Gbogbo mítìn tán ti ń ṣe látijọ́ yìí rádaràdá rédèrèdè líkèyìn eré òṣùpá. À ń rí mítìn kankan ṣe. Èyí tẹ́ ẹ ṣe lánàá ó ti fi hàn wá pé mítìn yín tẹ́ máa ń ṣe lábẹ́lábẹ́ òfúùtù fẹ́ẹ̀tẹ̀. Àṣà tí ò nìkan. No wonder tá ṣe wọ́n pregnant lójú kan. Kúrò ń bí àwọn. Gbogbo bá ṣe ń gbé sókè ẹ̀yin àgbààgbà frustrate effort wa ń gbé wálẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá kì í sọ fún yín ẹ jẹ́ sọ fún yín o àwọn àgbààgbà yẹn ẹ ti mọ̀ wọ́n wà nínú politics wọ́n wà as a king wọ́n wà as a chief political chairwoman leader or whatever chairperson or whatever gbogbo wọn àwọn Afẹ́nifẹ́re pé mẹ́ta báyìí àwọn Àgbẹ̀kọ̀yà lọ ṣálálu Àmọ̀tẹ́kùn gbogbo wọn pátá ẹ̀yin ọmọ Yorùbá ẹlẹ́tì inú yín gbogbo wọn wọ̀nyí wọ́n rí ẹ̀yin ẹ mọ́ rò ó wọ́n rí ti yín rò owó yìí ni nǹkan owó yìí ni mi ìrírú ẹ̀ rí tó bá ṣàti rówó ó ti tán owó ni lẹ́yìn owó tún ni àwọn abọ́síta wa máa sọ story kìíní kan you see when the this when the that lọ́jọ́ kó kẹ́sí mẹ́jọ ẹ má wá wí rádaràda èmi ò kàn tí ẹ ráyè èèyàn tó bá wá yín èèyàn tó bá ráyè yín ló ń wá yín I look for you ṣé mo wá yín ni mi wá yín mi nídìí owó yín nothing from you ìyẹn ìkan wọ́n ní tí ọ̀rẹ́ ẹni bá jalè ó ṣe là ń wí ó mà ṣe o ó ṣe ó lè níyín àtàgbà ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́rin. màá blọọkì yín o mi ní kẹpẹ wọlé ń sin ẹdín tí yín nìyí. Exclusive from topcityvibe.com. On the mix. As we go the door, everything blow final with you. Po 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 ro. Don't fuck with my generation. Exclusive from topcityvibe.com. You got the lórúkọ mi. Òmìnira ló padà domi tó ní wá lára. Ìyá yìí ti jọ wọn bàbá wa ti pẹ́ wọn fura. Wọ́n fojú kọmọnáìsì, ó dáhùn lọ́rùn kọ́ bàrà ìsò ìṣètò ẹ̀yà ò tẹ́ wa lọ́rùn. Ìjọba fẹ́ fogun sí wa lọ́rùn. Amẹ́ríkà, Canada, visa wá dàbí visa ìjọba ọ̀run. Mo gbé ọ̀rọ̀ wá ti wà ní BBC, my brother get your BBC. Ẹ bá ń kíkó lè àdìgbò lè àgbọ̀rí lẹ́yìn ẹ̀dàgbọ́ ẹ̀sọ̀rọ̀ ó lè ní gbogbo níta ìgbowó bẹ́ẹ̀ lè tó tọrọ nílẹ̀ Yorùbá ẹ̀yin àgbàgbọ́ wo ó lè ní ó lè ó yẹ ẹ bá mi kọ́ síbẹ̀ ó lè. Adéyẹ 40 billion, 90 billion, gbogbo ẹ̀ṣá ń lọ bílíbílí, ká tó ṣẹ́jú wọ́n ti ná fírífírí. Ìyàbí kí ń dé ṣọ́bù bísàdù, kọ́má dé ṣọ́bù bísàdù. Wọ́n rẹ̀ ń di sáàsì, ẹ̀yìn sí swáàtì, ẹ má pa mí bẹ̀ ṣe pa Kọ́ládé. Ẹ bá ń kí gbólé, àti gbólé, àgbọ̀rí lẹ́yìn.
sọ̀rọ̀ sókè o. Ẹ bá ń kíkó. Ẹ bá ń kíkó lè. Olè àdúgbò lè. Olè. Ẹ̀yin olè ẹ ti mọ́ra yín. Tẹ́ bá ti rí wọn níbi tá ti wá tán finally níbi tá bá dé yes kẹ. Ẹ wo ẹ̀yin ará UK ẹ má jẹ́ rí ká ẹ sọ pé ẹ ṣí any new group kankan. Níbi tá bá dé we are tired of any new group, any fucking idiot. Take ẹ wá bí gbà ó lè níyín. Ṣé wọ́n fi ṣe yín ni? Kò ṣe gbogbo àwọn ọmọ UK o. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà nínú UK tó of the best. Àwọn gogo mo máa ń sọ lórí show yìí pé àwọn ọmọ UK gangan àwọn ni wọ́n really gbé kíní ìrújù ní gbogbo abroad in diaspora. Kò tí ì sí yàtọ̀ fún lẹ́yìn ọmọ UK then àwọn US. Lẹ́yìn yẹn ló wá kó àwa kọ̀ọ̀kan tó kù. But UK gangan ni mo gbóríyìn fún jù. Tí mo mọ̀ pé wọ́n ṣe gudugudu méje yáyá mẹ́fà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tá à ń sọ fún ìjàngbara ẹ̀. Ṣùgbọ́n ìkan ìbànújẹ́ ló tún jẹ́ fún àwa kan wípé bí ẹ ṣe ń gbìyànjú tó tèdí ẹ̀yin ṣe ń làkàkà tó ń sáré takuntakun wọn ò máa jẹ́ kí ẹ̀jẹ̀ kí ni yín kó yọ wọn ò jẹ́ ó yọ. Àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n ní yín ní UK ẹ̀yin ọmọ UK mo bẹ̀ yín ní ẹ̀yin ìyá àti bàbá àti ẹ̀gbọ́n mi tó wà ńbẹ̀. Kí ẹ la ojú yín kí ẹ jẹ́ kí ojú ó ní tí ojú bá fi ara balẹ̀ á rí i mú. Àsìkò ti tó tí ẹ̀yin ará UK tẹ́ máa pe àrò àti ọ̀rọ̀. Ẹ tètè gbọ́bọ̀ wọn wọ̀gbẹ́ àwọn ìkà ọ̀bàyéjẹ́ olè alájẹfẹ́nunú lẹ̀ bí ọ̀lẹ. Tó máa frustrate gbogbo effort yín. Tí wọ́n máa mú jẹ́ kí pé gbogbo ìlàkàkà yín àwọn ẹlòmíràn náà bá yẹ kó máa gbóríyìn fún yín torí pé ẹ ṣe gudugudu méje ẹ ṣe yàyà mẹ́fà. Ẹ̀yin ọmọ UK Nàìjíríà iṣẹ́ ńlá lẹ ṣe mo gbóríyìn fún yín. Ṣùgbọ́n ó tún wá dùn mí bákan náà yìí pé UK yẹn náà ni àwọn kan wà tí wọ́n ti gbàbọ̀dé. There are some set of people the same group láti jọ ẹ jẹ́ kí n sọ fún yín kò sí bẹ́ẹ̀ bá sọ ní UK Germany ni mo wà máa gbọ́. À ń wò yín pẹ̀lú ìyà tí òṣì ẹ̀sìn tẹ̀ ń ṣe à ń dá sí yín lára kàkà bẹ́ẹ̀ tó yẹ kẹ́ ṣàtúnṣe ńṣe ni ìwà ìbàjẹ́ yín tún gbilẹ̀ sí. Mi ní dárúkọ yín o ṣùgbọ́n ẹ mọra yín. Tó bá tilẹ̀ jóbìnrin ló ń ṣe ìbá bẹ́tà èwo tún ni tọkùnrin ọkùnrin for that matter. Ẹ̀yin ọ̀dàlẹ̀ olè tẹ́ ẹ bá bọ́ síta ẹ wá sọ tí ayé fẹ́ gbọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá kúrò lórí show deep inside you ẹ ń wá ọ̀nà tẹ́ ṣe máa gba nọ́mbà Jagaban Mr. Tinubu ẹ ń wá bẹ́ẹ̀ ṣe máa ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ ṣe máa lé contract bẹ́ẹ̀ ṣe máa ṣe ìdìbò 2023 Ọlọ́run á fi ìyà jẹ yín ẹlẹ́dàá gbogbo àwọn tí wọ́n dáwó tẹ́ mú owó wọn tẹ́ ń kó jẹ tẹ́ fi ń ṣe yùgbà orí wọn á bí yín òógùn wọn á bí yín àìsàn àìwo wọn á bí yín kò ń ṣe gbogbo yín o wàláhì àwọn tí wọ́n ń dárúgúdù yìí sílẹ̀ tí wọ́n dá sílẹ̀ pátápátá àwọn ni wọ́n bàjẹ́ inú UK náà wà and they are the same set of people wọ́n ju bí i 5 or 6 lọ. Èṣù ni yín ìkà ni yín ẹ̀ ṣe bá tò. No wonder tó bá ẹ máa gbọ́ ẹ̀yin èèyàn mi èmi ò ní fún yín lófo I will tell you the truth. Ó wá kù sọ́wọ́ ìwọ ò ní sọ pé ò gbọ́ ṣá. Tí owó yẹn mo ti sọ láìmọye ìgbẹ́ pé mo tẹ́ fẹ́ fowó ṣe. Mo ní ẹ lọ fi ṣe shopping. Ẹ fi ránṣẹ́ sí àwọn ọmọ aláìní ìyá aláìní bàbá. Eléyìí tẹ́yin fi máa wà nílùú òyìnbó tẹ́ máa dá owó tí àwọn kan máa kó owó yẹn tẹ́jọ wà nílùú òyìnbó ń bẹ̀. Ìgbà tí ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa sùn nínú ilé ẹ wà níbi iṣẹ́ àwọn ń sùn. Ní ìgbà tó yẹ kẹ́ ẹ wà pẹ̀lú ọkọ àbí pẹ̀lú ìyàwó pẹ̀lú àwọn ọmọ ẹ wà níbi iṣẹ́ àwọn ń ṣorí burúkú kiri wọ́n á gàǹgì pọ̀ wọ́n á máa rojọ́ ẹ̀sìn kò sí gbogbo àwọn á máa ṣorí burúkú ṣá. Ẹ wá tún ṣiṣẹ́ yẹn tán nínú wàhálà yẹn lẹ tún mú owó torí pé
ọmọ Oòduà dáadáa, ọmọ Yorùbá tọkàntọkàn ẹ̀ kì í ṣọmọ àlè Yorùbá. Lóòótọ́ lẹ ní ìfẹ́ Yorùbá ìjàgbára ó dẹ̀ mú yín lọ́kàn gan ni. Bèṣùbẹ̀gbà pé iṣẹ́ tẹ́ lè ṣe torí pé ẹ̀yin náà lẹ lọ tẹ bọ̀tẹ́ sọ̀wé. Ẹni tí ọdẹ bá ro ìṣẹ́ àti ìyà tó ń jẹ lóko tó bá délé kò ní fúnyàn kankan jẹ lẹ́ran. Rò ẹ mú nínú àìsí yẹn, ẹ tún wá fún wọn. Mo ti sọ fún yín, màá tútù sọ. Don't pay money to any fucking account for now. That is the only thing I will tell you. Èmi sì ń ṣe findings mi lọ́wọ́. Èyí tí mo bá rí wípé ọ̀fítótó ẹ̀ ojú mi rínú oríta. Tí ẹni tí bá ṣẹlẹ̀, màá lè ṣàlàyé. Ìwọ tó ń pè sórí nọ́mbà ẹ̀ má pè. Màá lè ṣàlàyé pé bó ṣe rí bó ṣe jẹ́ nítorí pé mi ò rìn dẹ̀tí. Mi lè sọ pé torí mo fẹ́ jẹ màálù kí fẹ́ jẹran pé kí máa pe màálù ní brọ́dà. Màá sọ fún yín pé ókè o àkáǹtì eléyìí bí kankan eléyìí o ojútùú ẹ̀ mo rínú mo ríta bó bá dẹ̀ ṣe lọ màá sọ. Ọ̀ǹtì ìgbà yẹn màá rọ̀ yín o àgàgà ẹ̀yin ará US ẹ̀yin náà ń gbá ní burúkú wọ́n gbá ní burúkú ẹ̀ ń sanwó dànù àsìkò tá a dẹ̀ máa nídìí owó tá ẹ̀ ń san dànù torí púpọ̀ owó tẹ lọ ń dá nísìn wọ́n ń jẹ owó yín ni wọ́n ò fi ṣe nǹkan kan by the time tá a máa wá nídìí owó yẹn gangan wọ́n á ti kó bá sísítẹ̀mù wọ́n á ti da gbogbo ojú ilẹ̀ rú torí pé màdàrú ni wọ́n olè ni wọ́n ọ̀lẹ ni wọ́n ọ̀bàyéjẹ́ ni wọ́n àríjẹ ní màdàrú ni gbogbo bí gbogbo wa ṣe ń kó bájú tá à ń kó bá mú nísìn wàláì àwọn tí mò ń sọ yìí bí wọ́n ṣe máa open account tí wọ́n máa ní pé wọ́n open ẹ̀ fún orúkọ account wà lọ bẹ̀rẹ̀bẹ̀ lórí social media oríṣiríṣi Yorùbá this Yorùbá that Yorùbá kinní kan mo ní kí ló dé ṣógun láyé ni mo dẹ̀ ti máa ń sọ kinní láìmọye ọjọ́ yìí pé ẹ̀yìn ìgbára wa kí ló dé gan kí ni wàhálà kí ló dé tá a lè fàyè gbára wa mo ní tó bá jẹ́ olórí ni àwọn wọ̀nyí àwọn náà máa ń dá ẹgbẹ́ lẹ̀ wọ́n á fọ́ọ̀mù ẹgbẹ́ tó bá ti dálẹ̀ yẹn wàláì ó láṣẹ ọ̀rírọ̀ ẹ̀rí 3 months ni ó máa laná láṣẹ ni àwọn gò fẹ́ kó láṣẹ wọ́n máa jẹ́ kó laná ni torí pé bó ṣe dá ẹgbẹ́ yẹn sílẹ̀ ṣe rí ẹgbẹ́ ilé ìtọ́ ti dá sílẹ̀ owó àti ipò náà máa jàdùn bẹ́ẹ̀ ṣe rí àkọ́kọ́ wọ́n máa ń láìkí pé you see this téèyàn bá ti wà tó bá ti ní domineering spirit tó jẹ́ pé everywhere tó bá ti dé o ní láti máa fọwọ́ lálẹ̀ àṣẹ tèmi ló gbúdọ̀ ṣẹ mo bí ẹni èèyàn mélòó lẹ́tì ẹ̀ ń bọ́ tẹ́ máa fọwọ́ lálẹ̀ fún ẹrù òkè ẹ̀ kì í bà yín ṣé ó tí ìfọwọ́ lálẹ̀ fún àwọn ọmọ tẹ́ bí nínú yín tó fi jẹ́ pé ìyàwó ilé èèyàn kan baálé ilé èèyàn kan torí pé wọ́n ti sọ pé òkè ìjàngbara yìí ó pé kíní kan kájọ fọwọ́sowọ́pọ̀ wọ́n dẹ̀ ń gbà fún yín ẹ wá sọra yín di kíkan ẹ̀yin tó jẹ́ pé empty nìyẹn àtijọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ ìjàngbara kò tí ì sí tangible something kan tẹ́ ẹ rí dá sí tẹ́ ẹ lè sọ tọ́ka sí pé ẹ contribute the only contribution ever tí ẹ ever contribute kò ju kí ni kẹ́sí group lọ. group eléyìí tó bá ti ṣí nísìnyí yẹn tó bá ti gbégbóná wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé èèyàn rẹ̀ kan ni wọ́n kò ní pẹ́ kò ní jìnnà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fúnra wọn lóyè tó bá dẹ̀ ti dibi tó ti fúnra wọn lóyè kẹ́tì mọ̀ pé that group is about to pack up tó bá ti ń gba oyè tó fúnra wọn lóyè the next thing ẹ dáwó tó bá ti dáwó tó bá ti wá kó owó yẹn jẹ wọ́n wá máa àwọn ará wọn yẹn ẹ má ṣì mí gbọ́ o àwọn èèyàn ní ọmọ àwọn tí mò ń sọ yìí wọn ju bíi 5 sí 6 o wọ́n dẹ̀ ti mọ̀ inú mi ti ẹ̀dùn pé everybody wà láti mọ̀ yín all eyes are on you ẹ̀yin ẹ tún ṣe orí burúkú kan lẹ́yìn eléyìí tí mo bá gbọ́ pé tún lọ sí gúrùpù kan èmi fúnra lára mi personally màá gbé gúrùpù yẹn màá mú orúkọ yín pátápátá ní kankan ní kọ́ àti gúrùpù tẹ́ ti ṣí sẹ́yìn ipa tẹ́ ẹ kó ń bẹ̀ àtẹlẹ́ tẹ́ ṣe láti àtẹlẹ́ tẹ́ ṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ sí gbogbo ẹ̀ ni mo máa bá yín gbé síta èmi kò bàjẹ́ mo kọ ìwà ìbàjẹ́ I have zero tolerance fún madness yín ẹ mọ rí sí ìwà ìtọ́rọ̀ ṣe gbẹnu tèmi gbogbo ẹnikẹ́ni tó ń wò mí tó mọ̀ mí ẹjọ́ tí ẹ bá sọ pé mo fi àkáǹtì kan fún yín gbogbo bẹ́ẹ̀ tí ìyá
Emmanuel Giwa wọ́n yìí máa ṣe débẹ̀ èṣù á ṣe wọ́n. Mi ìfúnyàn kankan lákàǹtì kankan èèyàn tó bá ní mo sọ pé torí ẹgbẹ́ ni o àbí torí nǹkan tó wà ńlẹ̀ yìí o mo fún yín lákàǹtì ẹ wá sanwó sí tó kó wá sọ ní gbangba. Ẹ̀yin olè ní ìgbà tí obìnrin á jí láàárọ̀ tá lọ síbi iṣẹ́ ẹ̀yin ọkùnrin kò sóbìnrin kò sí obìnrin kankan láàrin wọn ìmájẹ sọ pé kò sóbìnrin kankan ìkan wà obìnrin kan wà gbogbo ẹgbẹ́ ló wà tó bá ti lọ sẹ́gbẹ́ a gbogbo nǹkan tó bá sọ ní a èyí tó bá sọ ní b òun ló máa gbé lọ sí c òfò ní èpè ní ẹ ti mọ rú tẹ́bá ti rírú àwọn èèyàn báyìí tó ń wúrú ìwà báyìí ẹ má rìn jìnnà ẹ lọ ikọ́ tẹ́ máa ṣe ní ẹ ṣe sáà ẹ lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn tó bá mọ̀ wọ́n ẹ lọ wáwùdí wọn dé ilé inú ẹbí tí wọ́n ti jáde wá ẹ mọ̀ pé inú ibi tó ti jáde wá inú ẹbí tó ti jáde wá bó ṣe ń ṣe ń bẹ̀ nìyẹn because yes kẹ́ inú ilé ibi tó bá ti jáde kò possible kó kúrò ń bẹ̀ kó wà ní anywhere ìwà ọmọ ní mọ́mọ́ jòkì gbẹ́ nǹkan tó ti grow mọ́ tó ti wà nínú ẹ̀jẹ̀ kò ṣeé fi bò ẹ má bínú ọmọ rí ẹ̀yin ni ẹ̀yin lọmọ burúkú tí kò pópó bá ìyá ẹ̀ ọmọ sọ tí kò pópó bá ìyá ẹ̀ ó ní yín àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn until further notice don't pay any money anywhere that is what I will tell you for now èmi ò lè sọ fún yín for now pé GoFundMe báyìí èyí tí mo bá mọ̀ tí mo rí inú sẹ́ tí mo rí ta òun ni mo máa tó sọ ní orí show tèmi èmi advice ni èmi ò pàṣẹ fún yín omi ìbá yín ṣiṣẹ́ owó yín o tó bá wù yín láti mú owó yín kẹ́kọ̀ọ́ máa waste ẹ̀ kẹ́ ẹ lọ máa ṣiṣẹ́ káwọn míì kan máa gbowó kọ́ máa sọ pé wọ́n fẹ́ ra ọ̀tá ìbọn àwọn fẹ́ ra ọ̀tá wọ́n fẹ́ ra àkàrà ká má là á mọ́lẹ̀ wọ́n fẹ́ ra àkàrà wọ́n á gba 1 mílíọ̀n lákàn gbọ́ èmi ò táṣìírí yín ìtàṣìírí yín ìdẹ̀ tí ò rìn níbi tẹ́mi bá wà Ọlọ́run èmi àtàṣírí yín mi ní jẹ́ kẹ́ fi orí burúkú ti yín kẹ́ ẹ fi ba nǹkan bàǹtà tó wà ńlẹ̀ ẹ fẹ́ fẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ wófù ẹ fẹ́ fi wófù àbí torí olè ọ̀lẹ alápámá ṣiṣẹ́ yín. àti ìsọpẹ́ àti ìsọkò tí sì kan tangible kan pé kìnnìkan mo ti ń gbọ́ wọn láwọn kan ti ń gba 1 million wọn láwọn fẹ́ fi ra àkàrà ó yẹ kí ra àkàrà yẹn ó ti yẹ kó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Lórí kíni gangan náà níbẹ̀ náà láti ń gbọ́ pé wọ́n gba 800,000 naira wọ́n láwọn fẹ́ fi sí gbẹ́rẹ́ at the end of the gbẹ́rẹ́ náà ìgbà tó fẹ́ máa sí gbẹ́rẹ́ wọ́n lẹ́yìn tó ṣe pé kọ́ máa sí gbẹ́rẹ́ mọ́ pé ókè ewé kan abẹ́ẹ̀rẹ́ àwọn òpònà àpòdà gbogbo ẹ wá sọ nǹkan tó wà nílẹ̀ ẹ ti wá sọ di only way tẹ́ fi lè make owó ẹ ti wá yọ gbogbo bùkátà ayé yín ẹ gbélé wọn lórí ẹ ti wá yọ yàrá ẹ yọ duplex sórí owó olówó ìkàmọ́ níyín o no wonder tọ́rọ̀ ṣe ń dá lẹ́nu yín tẹ́ bá ti rí wọn ẹ má jà bá àwọn àgbàlagbà mọ́ ta ló ń bú àgbàlagbà ṣẹ́yìn ò mọ̀ nǹkan tó ń pè lé èébú ni gan-an lásán èébú ni èwo ni mo sọ gan-an fún nínú wọn èmi ò bá àwọn àgbàlagbà òótọ́ ọ̀rọ̀ lèmi sọ fún àgbàlagbà tí wọ́n bá ṣe èpè fún yàn àbí kó forí bu kó fọrùn bu kó fi kíní ìyẹn lè bú èmi ò dẹ̀ bú yín òótọ́ ọ̀rọ̀ lèmi sọ fún yín ẹ máa gbọ́ náà má jẹ́ abágbàlagbà tẹ́ bá ti rí wọn ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ọ̀tá ni tán bá ti dórí show àwọn kò sí gbogbo ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ ní fún ọ̀rọ̀ ìjàngbara yìí wọ́n á wà ń bẹ̀ tó bá dẹ̀ ti wà ń bẹ̀ àwọn náà tún máa lọ gbogbo nǹkan tẹ́ bá jọ plan bẹ̀ wọ́n ṣe ti Tinubu wọ́n wà nínú gúrùpù Tinubu ẹ mà gbà mí o báwo lèèyàn ṣe máa sọ wípé I am for Yorùbá nation I'm one of the Yorùbá agitators at the same time wàá tún sọ wípé you are for one Nigeria ọmọ òṣìlẹ̀ ń bá ká ẹ̀rùn ayé yín rùn olóòrùn ni yín smelo ni yín ẹ lọ wá ṣẹ́kúnṣẹ́ ọwọ́ yín ó ṣe fún ayé yín nígbà tí à ń jèkúrú kó tán tẹ́yìn kan tún wá gbọ̀nwọ́ ẹ̀ sáwo à ń sọ fún àwọn àgbààgbà
afẹnulò lẹ níyín ẹ̀yin lẹ jàjẹ tán ó ti di dandan ká ẹ ṣe kí ni ẹ lè àgbà tó jàjẹ ẹ̀wọ̀ ẹ̀yìn ó ti di dandan kó dárú igbá yẹn délé torí pé gbogbo owó ẹ̀yin àgbààgbà ìdí tèmi ò ṣe ní dẹ̀yìn lẹ́yìn yín nìyẹn ẹ̀yin lẹ ń gbowó ẹ̀yin lẹ ń ṣe gbogbo ẹ̀yin lẹ ń lọbẹ mi ò tẹ̀lé yín mi ìmọ̀ kankan ẹ̀yin lẹ ń gbowó ó dẹ̀ ti wá di dandan owó nǹkan tẹ́ ẹ gbà ṣe bẹ́ẹ̀ tà wá fún wọn ni ẹ frustrate ayé wa fún wọn kò sí wàhálà ẹ̀yin náà jẹgbẹ́ ẹ̀ náà. You can never ever eat your cake at the same time have it. Ẹ ń gba oil well, ẹ ń gu Rolls Royce, ẹ ń ṣe yàlà, ẹ ń ṣe yòlò, ẹ ń ṣe bó ṣe wù yín, ẹ ń gbowó nǹkan tẹ́ ẹ gbowó fún ẹ bá yé gbogbo everybody jẹ́. Ẹ tún wá fẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fún yín. Ṣéṣù wù ta ni yín? Mo ti sọ. Àpọ́nlé mà ní gbogbo kábíyèsí o, ẹ bàbá mi o, ìyá mi o, ìyá ẹgbẹ́ padà mọ iye ọmọ tó bí o. Bẹ́ẹ̀ ni bàbá ẹgbẹ́ padà mọ iye ọmọ tó bí o ẹni tó bá ń bọ́ mi tó ń fóúnjẹ sí mi lẹ́nu tó fi ilé bo orí mi tó ń raṣọ sí mi lọ́rùn ó ní mo lè páyà ẹ o lẹ́yìn Ọlọ́run mi àtòbí tó bí mi sáyé dẹ́ máa tòrò ń bọ́ mi ó dẹ̀ gbé mi sílé èmi ò lè bẹ̀rù yín nítorí pé ẹni tó ń gbé ní inú ti tèmi ó ń ju ẹni tó ń gbé nú ayé lọ. Mo ti sọ fún yín ọwọ́ ni wọ́n fi fún yín ewé àti egbò tí bàbá mi dá bàbá mi òkè tó dá òun ni wọ́n pò papọ̀ tán fi fún yín àwọn tó ń gbé láàrin òfurufú tí wọ́n dókè tí wọ́n désàlẹ̀ àwọn nọ́mbà yín gbé àwọn lẹ́ ń bàjẹ́ àbí wọ́n rì yín bọ inú ẹ̀jẹ̀ ayé ni kò ń ṣẹ̀jẹ̀ ọ̀run ẹ̀yin mọ̀ nǹkan tí mo fi ní agbára ẹ̀jẹ̀ tí ẹ̀yin ti ń wẹ̀ àtẹ̀tẹ̀ ẹ̀bùnmú ẹ̀jẹ̀ ayé ni ẹ̀jẹ̀ Jésù òun lèmi mu ó tẹ̀ mí ẹ̀jẹ̀ Jésù òun lèmi fi ń wẹ̀ ẹ̀yin gbé agbára àti ọkàn yín ẹ gbé lé agbára ayé èmi gbé ayé tèmi lé ẹni tí lọ́wọ́ ẹni tó dá ayé àti ohun gbogbo tó ń bẹ nínú ẹ̀ ṣé ti rí pé ìkánjú kan lọ mi ì lè bẹ̀rù yín kí ni mo máa bẹ̀rù ìwọ tó lè para tó lè pa ẹ̀mí èèyàn tẹ́mi máa bẹ̀rù kò tí ẹ̀ ń ṣe èèyàn Ọlọ́run nìkan ni mo lè bẹ̀rù torí pé òun nìkan ló lè para mi tó tún máa pa ẹ̀mí mi ṣùgbọ́n tí ìwọ tó bá náà bínú títí tọ́lọ́run bá gbàfẹ́ tó bá fi ẹ́ ṣe ara mi lásán ló lè pa o ṣùgbọ́n tó o bá ti wá lè bọ́ síta kó o wá make announcement ìyẹn lèmi máa fi challenge tó o lè wá bọ́ síta kó sọ pé alágbájá o ìwọ ló pa o then why doing it nǹkan tó o lè wà proud shut it up. Jẹ́ ẹni tí yàn ń halẹ̀ mọ́ mo ní mo gbé Jésù mi ẹ̀yin gbóṣó mi àbí ẹgbáyé mi ẹ̀yin gbé ayé mi èmi gbé Jésù mi ìkánjú kan lọ ẹkọ́ ṣìdànù mi ìbẹ̀rù yín ẹ bọ́ mi ìwà lọ́bì mi ìpè yín ẹ fún mi lówó mo wà alright mo nídìí owó kó ṣe pé mi nídìí owó ṣùgbọ́n ọ̀rọ̀ tèmi máa fi nídìí owó tèmi máa fi rí owó tèmi ọ̀nà tó mọ́ ni. Mi ìwá ní wá parọ́ ẹ̀yin èèyàn a fẹ́ help àwọn YouTube wa a fẹ́ ṣe kíní kan fáwọn YouTube ẹ lọ máa dáwọ́ sí àkáǹtì oníkálùkù wá lọ mú personal name ẹ̀ ó wá lọ fi open àkáǹtì kiri ilẹ̀ eléyà nínú òun ò bá wọn tọ̀hún yẹn ṣe o àkáǹtì tiwa ní kẹ́ sanwó sí ìmí à ṣe òun nìkan á ní ti tòun ní kẹ́ sanwó sí tọ̀hún á ní ẹjọ́ ṣe wà alright mo bí yín ni ẹ̀yin tẹ́ wà ní UK ṣe wà okay ṣé wà òkè kò ṣe ẹ̀yin èèyàn mi gidi ní UK o àwọn bíi mẹ́fà yìí ni mò ń sọ wọ́n dẹ̀ mọ́ra wọn wọ́n wò mí o èyí tí ò bá wò mí sá padà wọ́n á sọ fún. ṣé wà òkè ṣọ́nṣe yín ni àbẹ́yìn lè ṣe ara yín ẹ̀ ń ṣẹ̀sín kiri ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ sọ fún yín the same orúkọ yìí náà ti mú wá láti bí oṣù bíi mélòó kan ẹ̀yin náà máa rí níwájú ẹ̀yin náà máa rí lẹ́yìn gbogbo ibikíbi tó bá ti ń jà láàrin ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n bá dá sílẹ̀ tán ṣí sílẹ̀ lórí ìjàgbara ẹ̀ the same set of people yìí ọkùnrin ni wọ́n ẹ̀yin lẹ máa ń da gbogbo ẹ̀rú ẹ̀ dàrú tẹ́ ẹ bá ti ṣí gúrùpù ẹ máa gbọ́ o tó bá ti ṣí gúrùpù kan nísìn wọ́n kúrò ní old group tó ti laná tó ti ba yé ẹ̀jẹ̀ wọ́n tún lọ kó àwọn èèyàn wọ́n tún ṣe lọ invite àwọn fresh people wọ́n kó wá sínú new group wọ́n tún bẹ̀rẹ̀ sí ní fata lọ̀ wọ́n lórí wọ́n tún máa ṣe bí èèyàn rẹ̀ the moment tó bá tún ti ṣe rádaràdá yẹn tó tún ti gbowó tó tún ti ṣe bí wèrè tó tún ti ń jà kíá ẹgbẹ́
yẹn tó bá ti rí pé ó ti ń ṣèkì wọ́n ti ba ayé ẹ̀jẹ̀ wọ́n tún ti fẹ́ máa ṣe kínní kí wọ́n tún ti lọ sí gúrùpù míì ṣe rí gúrùpù míì tó bá lọ sí yẹn náà wọ́n dẹ̀ ń pẹ́ ń bẹ̀ gbogbo yín gan pátápátá látòrí désàlẹ̀ gúrùpù mélòó gan lẹ wá fẹ́ sí lórí ọ̀rọ̀ yìí báyìí sí ṣé lórí ọ̀rọ̀ yìí náà lẹ fẹ́ kọ́ mansion sí Nàìjíríà ṣógun láyé ni ṣáwa la bá yín ra lé ni tó ṣe jẹ́ pé àwọn ènìyàn ló ṣe máa sanwó mọ́tígéèjì àwọn èèyàn mi kọ́nà máa san owó tí ẹ fi máa ṣe fine boy kẹ́kọ́ sí dànù ẹ lọ wẹ́ṣẹ́kúṣẹ́ kẹyé rùn ayé yín rùn you are smelling olè níyín ọ̀lẹ níyín alápẹ ẹyẹ bá àwọn ènìyàn gidi nínú UK ẹyẹ bá àwọn lójú jẹ́ ẹyẹ frustrate effort wọn I have a lot of people nínú UK tó jẹ́ wípé àwọn èèyàn mi mo lè stand fún wọn ti tomorrow lóbìnrin àti lọ́kùnrin kò ń ṣe àwọn tí mo fẹ́ wọn ju bíi 5-6 lọ o ẹ̀yin máa ṣe tẹ́ débi wípé gbogbo orúkọ yín bó ṣe dìmáàdì forúkọ yín Ọlọ́run ẹjẹ́ túbọ̀ kẹ́ lọ sí group ẹjẹ́ túbọ̀ kan tún pè mí pé ẹ tún ti sí group abẹ́ bẹ̀rẹ̀ wèrè ni mo máa mú wá àti gbogbo group tẹ́ ti sí gbogbo bóyá èrò pé mi ìmọ̀ bó ṣe ń lọ bẹ́ẹ̀ bá sọ kẹ́yìn gan tó gbóòórùn ẹ̀ wà lẹ́ẹ̀mú ti gbọ́ ẹ wò mo máa sọ fún àwọn èèyàn pé inú tí a fi ń gbọ́ oyún oṣù 9 ọmọ 2 3 10 ọ̀rọ̀ akú akẹ́ síbẹ̀ èyí lè ti bá fẹ́ sọ ní sọ ẹ̀yẹn try ẹ̀ ìjọ tẹ́ ẹ bá frustrate ayé yín dé ibẹ̀ tí gbogbo ẹ̀tẹ́ tọ́lọ́run sọ pé òjò ẹ̀sìn yín máa rọ̀ lọ́jọ́ yẹn gbogbo orúkọ yín ti wà lọ́wọ́ mi gbogbo info yín pátápátá àdírẹ́sì yín gbogbo ẹgbẹ́ bẹ̀rẹ̀ láti ẹgbẹ́ YWC gbogbo ìpátá ẹ̀kọ́ ń bẹ̀ pátápátá títí dìsí àtẹ́tẹ́ ti ṣe sẹ́yìn àtẹ́tẹ́ ìṣe lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹni mo máa sọ síta tẹ́ bá rò pé ẹ lè gbowó lọ́wọ́ àwọn èèyàn kan bóyá ìgbowó abẹ́ ìgbowó kò kàn mí it's none of my business anybody tó bá fẹ́ fún yín lówó is free to fún yín lówó but èmi á pe àwọn ènìyàn mi sí àkíyèsí ẹ má fara 30 euro 50 euro 1 million gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ kì í ṣe dàrósà ẹ kì í ṣe Tinubu àwọn ènìyàn mi ń ṣiṣẹ́ ni ẹ lè máa fáwọn lórí máa fọ̀dà kún àánú wọn ń ṣe mí torí pé èmi náà ń ṣiṣẹ́ mo mọ bí iṣẹ́ ṣe rí ìlú òyìnbó jọ ni gbogbo wa wà ẹ̀yin èèyàn ẹ má sanwó mo sọ fún yín o ìtẹ́ bá ti lè lọ withdraw owó yín dẹ̀nà person put èèyàn tó bá nídìí owó kó lọ wáṣẹ́ kó lọ wá bísínẹ́sì ṣe ẹ wá wáyé yín níbi táyé yín rùn dé táyé yín rún gégé ẹ̀yin ọ̀bùn olóòórùn ẹ rí jágajàgẹ rí rédèrèdè rí ráwúráwú ẹ ṣe bá tó nígbà tá à ń sọ pé àwọn bàbá àgbàlagbà yìí owó burúkú iná náà gbàgbàgbàgbàgbà tí gbogbo ẹ̀ tó fi ta ìran Yorùbá tó ta gbogbo ilẹ̀ Nàìjíríà wọ́n tà wá sínú ìgbèkùn má ṣe analysis kékeré fún yín lẹ́nu ẹjọ́ ẹ bá mi ṣí ẹ̀ṣọ́ yìí ẹ ní sórí burúkú mommy calm down mommy calm down kò yẹ yín nígbà tá à ń bú àwọn bàbá àwọn ìyá àtàwọn ìyá àwọn yìí wípé ìwà burúkú tẹ́ wù ẹ lọ ti bàjẹ́ bọlẹ̀ ẹ lọ tọwọ́ bàjẹ́ yí bọlẹ̀ àgbàlagbà níyìn àti rélẹ̀ tó ti 90 80 70 nínú yín iwájú lẹ dojúkọ yìí ẹ ti ẹ̀rọ pé tẹ́ bá mí kanlẹ̀ gbogbo iṣẹ́ tẹ́ gbélé ayé ṣe á kó ẹ̀yin àti ẹ̀ nínú sàárè ìdájọ́ ló kàn bíbélì ní lẹ́yìn ikú kí ló tún kàn ìdájọ́ mo wá máa sọ pé ẹ̀yin bàbá àwọn yẹn ẹ̀yin ìyá àwọn yẹn tí ẹ gbìyànjú níbi tí ìrọ̀lẹ́ ayé yín dé nísìnyí ká ẹ ti ẹ hùwà ká ẹ gbìyànjú bí ẹ ti ẹ lè rí nǹkan rẹ kan ṣe tí Ọlọ́run fi lè fi jú àánú kó fi pa ẹ̀ṣẹ̀ tẹ́ ti dá sẹ́yìn rẹ̀ kàkà tẹ́ fi máa ṣe bẹ́ẹ̀ níṣẹ́ lẹ́ ń gbilẹ̀ sínú ìwà ìbàjẹ́ kí wá ní tèmi ẹ mọ̀ ṣe lọ àwa ní máa sọ pé kẹ́yìn bàbá àgbàlagbà kẹ́ ẹ tọwọ́ ìbàjẹ́ bọlẹ̀ age mate mi àtàwọn tó lọ látò age mi lọ sókè báyìí wèrè tí yín gan wá lékèǹkà ẹ mọ̀ kan ó tiẹ̀ ti wá da nítorí pé láti kékeré báyìí láti ń pẹ̀ka àrókò tá a bá tètè pẹ̀ka àrókò ní kékeré tó bá ti dàgbà tán báyìí yóò mọ̀ bèrè ẹbọ kàǹkà ni yóò mọ̀ bèrè lọ́wọ́ ẹni kí ẹ̀yin tó sọra yín di wèrè sí wa lọ́rùn again kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ madness yín kó tó serious gan ni
a máa padà fi yín gún bí tó yẹ kan fi yín gún. Ẹ̀sìn la máa fi yín ṣe, ẹ̀sìn ayérayé tí ò ní tán lórí social media tó jẹ́ sí wípé àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà káàkiri ilẹ̀ Yorùbá kò sẹ́lẹ̀ tó máa bá yín ṣe àti ìdílé yín. Ẹ wá gbọ́ bóyá kò yé yín ni. Mo ní àwọn èèyàn kan tó jẹ́ wípé iṣẹ́ tí wọ́n ní wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àtúnfẹ́ kí sítórì wa ní nǹkan tó ń ṣẹlẹ̀ kó tún dàbí èyí tó jẹ́ pé léèní dè ní àmọ́ bí tí ilẹ̀ Yorùbá ti ṣẹ̀ wá. Àwa látọjú àwọn àwa nínú igi àwa ń bi kíní kan àtúnfẹ́ torí àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn tígbà táwa bá ti lọ tán kán dé bá àrọ́bá tí ń ṣe bàbá àtàn. Wọ́n ń dọkumẹ́ǹtì gbogbo nǹkan tó ń ṣe yìí, wọ́n bá wa kọ́lẹ̀ jọ nítorí Ọlọ́run ipa tó bá kó tó bá rò epo ojú ẹ ọ̀hún rí ẹ o kì í ṣe ṣó gbogbo èyí tó ń ṣe lẹ́yìn pátápátá èmi mo mọ̀ wọ́n sọ fún mi mo gbọ́ mo dẹ̀ gbìyànjú mo confirm gbogbo ẹ̀ láti ń bá yín kọ́lẹ̀. Mo sọ fún wọn débi wípé àdírẹ́sì ilé ẹbí tẹ́ ti jáde wá kọ́kọ́ síbẹ̀ torí pé ó lè dìgbà yẹn káwọn kan máa fẹ́ deny pé no kò ń ṣẹ̀yìn orúkọ ló wà coincidence. Wàláì ilé yín ẹbí yín gbogbo everything picture yín everything lábá yín kó síbẹ̀. Ẹ ní jẹ tán mo lẹ́ẹ̀ má ti bàjẹ́ bọ̀lẹ̀ sẹ́ ẹ má ti bàjẹ́ bọ̀lẹ̀. Tá bá pe alára tá bá pe bàbá Ọ̀ọ̀ni á ní ó yíkú kìdí kan bá a pe Aláàfin story 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 story. Gbogbo ọmọgbọ́n káfẹ́ràn sẹ́nu káwàtì bẹ́ẹ̀ gbogbo wa nílẹ̀ Yorùbá ló ti padà yé àròkọ ni wọ́n ló ti bàjẹ́ láti Iléṣà wá. Nígbà tí àwọn ènìyàn nígbà yẹn tó ti ní pé kí wọ́n fi ẹrú fún ọ wá kọ́ lọ fòbì fún Ọbòkun ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ni ò wá mọ̀ yìí pé Ọbòkun làgbà wá. Ẹ̀mẹ́ni ẹ̀kọ́ ẹ̀yin àtẹ̀mí àti tátún mo lẹ́ẹ̀ máa ṣe normal. You will do the right thing. Tó bá tẹ̀ jẹ́ the last time máa ṣe kẹ́ tó tẹ́rí gbaṣọ ni ẹ ṣe. Àfàìṣe àwọn ọmọ yín wá jẹ kísà níyà nílẹ̀ Yorùbá. Wọ́n jẹ kísà níyà àtàrà ọmọdọ́mọ yín wàláì nǹkan tá máa fi ojú wọn rí tẹ̀yìn bá lọ tán Ọlọ́run ọba. Wọ́n á fi èpè burúkú náà máa fi ránṣẹ́ sí yín nínú sàréè. Gbogbo orí aládé pátápátá ẹ wá ń tì síra yín ẹ tì síra yín ṣàfiṣe ní àwítán kọ́mẹ̀tì sọ̀rọ̀ ní kọ́mẹ̀tì sọ̀rọ̀ Nigeria government owó ní pẹ̀lẹ́ Mákindé jẹjẹ mutí tàbá wí ẹni kan fi sílẹ̀ is a nice man ó ṣiṣẹ́ ìgbà tó bẹ̀rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó ń ṣe dáadáa tó dẹ̀ tún ti di rádaràdá sí àátún wí ibi tẹ́mi dúró sí nìyẹn mi ìgbà sísì lọ́wọ́ yín mi ìdẹ̀ bèrè owó lọ́wọ́ yín àbí kò yé yín bẹ́ẹ̀ yẹn. Ẹ wá gọ́vnà Mákindé ẹ lọ mú 1 million ṣọ́ṣọ́ pé mílíọ̀n fún gbogbo yín ni ṣé ogun jà yẹn ni. Gọ́vnà Mákindé nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin wá lọ mú 1 million ẹ lọ fún àwọn stúdẹ̀ǹtì ìpè kíni kí wọ́n bribing them. Gọ́vnà Mákindé why are you bribing the youth? Tí iṣẹ́ yín bá mọ́ tí inú yín bá mọ́ tí ọwọ́ yín bá mọ́ why do you have to go and be bribing those youth? Why bribing them? What for? Kílẹ̀ fún wọn ní 1 million fún mo bi yín ni Gọ́vnà Mákindé 1 million tí ẹ fún àwọn yúùtù yẹn mo bi yín ni ṣé olówó ṣé 1 million ló yẹ kẹ́ fún àwọn ọmọ yẹn tó ní wípé ajẹ́ ìjẹ́tún owó lẹ́ẹ̀kọ́ nínú ìjọba dó ẹ jẹ́ kó yé wa pé àgbà tiyín ti lómi tẹ́lẹ̀ àkùrọ̀ tiyín ti lómi tẹ́lẹ̀ kójò tó rọ̀ sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sẹ́ni tó yẹ ọmọ gbọ́ ká fẹ́ràn sẹ́nu ká tún wá o. Kí ni àwọn yúùtù 1 million fún
a ní ká ẹ ṣe normal thing ẹ rí ṣe gọ́vnà Mákindé ẹ lọ kó palliative ẹ kó gbogbo ẹ lọ kó pamọ́ ẹ wá ń wí rádaràda gbogbo gọ́vnà nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ yín ò padà yé mi ṣe ẹ̀dẹ̀ wà ókè sà gbogbo ẹ̀yin gọ́vnà South West ṣe ẹ wà alright gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àwọn yúùtù mi wọ́n ní ìbíyàn ní ṣe ẹ wà ókè because ọ̀rọ̀ yín ò padà yé wa mọ́ tẹ́ ẹ bá nídìí ṣẹ́kọ̀pù because bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ronú nísìn àwọn nǹkan tó ń jáde lẹ́nu yín ó ń tì wá lójú nǹkan tìjú ní àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín tẹ́ fẹ́ defend ara yín kẹ́ ẹ máa wo irú agun bí adé kan mú ẹ lọ́wọ́ lẹ́sẹ̀ tó lọ kó oúnjẹ pamọ́ àwọn kan tún gbé oúnjẹ yẹn wọ́n rí nínú ṣọ́ọ̀bù ìyàwó ẹ ráìsì ìyàwó agun bí adé nígbà tí wọ́n máa wí rádaràda rédèrèdè nígboro ẹnu tiẹ̀ ìwọ bọ́ síta aláìní tìjú oní tó ti sọ pé ìgbà tí wọ́n bá fẹ́ ṣe birthday ló máa há oúnjẹ fún wọn mo bi ẹni ṣé palliative jẹ́ oúnjẹ birthday ṣó ní ẹ̀pin nígbà birthday ni wọn ní ẹ̀pin nígbà birthday náà òótọ́ ti ẹ̀ ní o where is Ọ̀yọ́ COVID-19 food òótọ́ dẹ̀ ní o ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ibo lẹ́wà Ọ̀yọ́ ayé ọmọ ńlẹ̀ ibo lẹ́wà gbogbo ibi tẹ́ ẹ ti rí yẹn ó wà nìbàdàn ó wà ń bẹ̀ ẹ̀yin tẹ Governor Fáyẹmí lẹ́kìtì Governor Oró the most wickedest governor wọ́n lẹ́ rorò wọ́n lẹ́ korò wọ́n lẹ́ ní másì bó ti ń wọ́n mọ́ tẹ́ ẹ bá wà ní másì ní tẹ́jẹ̀ ń flow lára yín tí ò ń ṣe nǹkan míì Governor Fáyẹmí wá ní pé káwọn sójà kan máa ya ilé lójúlé káàkiri kán lọ máa mú màmá àgbàlagbà kán lọ máa bó wọn lẹ́gba ìka burúkú ni yín wọ́n tún wá sọ wọ́n ní níbi tí ẹ kó oúnjẹ sí ní area governor's office níbi tí oúnjẹ wà bíbà ẹ̀yin ọmọ Èkìtì ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ẹ̀ṣọ́ yìí ní ọ̀dọ̀ Fáyẹmí ní ẹ lọ sí governor's office wọ́n ní ibi tí oúnjẹ yẹn wà tó stock oúnjẹ yẹn gangan sí wọ́n ní ibẹ̀ yẹn ó fi àwọn sójà ó fi round ibẹ̀ yẹn kò jẹ́ kí anybody kó gbabẹ̀ kọjá wọ́n níbẹ̀ lóúnjẹ wà ẹ̀yin ọmọ Èkìtì mo ti já yín sí nìyẹn ó dẹ̀ kò kẹ́dẹ̀ jára yẹn ní à. Governor Mákindé you are owing us explanation nǹkan tí ẹ fi lọ fún àwọn ọmọ yìí lówó mo fẹ́ gbọ́ ẹ wá fetí ara yín gbọ́ nǹkan tí brother mi sọ ọmọ Yorùbá àtàkà. Faces of Oyo EndSARS protest. We came here to the secretariat. Now people were there. After the so-called meeting, after the agenda of the meeting has already been diverted and jeopardized, the so-called state government of Oyo State gave EndSARS protest 1 million naira. I, Kayode Apostuke, insisted that the money should be returned back to the state government. The funding of EndSARS has never been, the funding of EndSARS, be included. And we don't need that fucking point. I'm saying it. Some groups, some members of the EndSARS insisted that the money should be shared. I, Apostuke, I fought for the voiceless that the money should not be shared. And other comrades like Alashiri, like Smith, like Dukes, we all stood against them that the money should not be shared. Just in a short while, folks to arise. I'm outside the place. They pointed an accusing finger at me that I'm the one claiming not to share. I told them they should erase my name out of it. The president of Ibadan Police there, who insisted that the money should be shared, the NANS Zone D president is there as well. Thank you very much. I'm Kayode Babayomi. You call me Apostuke. One of the money should not be shared. And other comrades like Alashiri, like Smith, like KJ, I told them they should erase my name out of it. The president of Ibadan Police there. Ṣẹgbọ́ Governor Fáyẹmí. Èwo lówó tẹ́ ń gbé kiri àwọn ọmọ EndSARS wọ́n láwọn ò ní ìdí owó yín. Wọ́n ní ẹgbẹ́ owó yín pamọ́ ẹ ṣá ń pín mílíọ̀nù kiri ni. Ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni? Ẹ̀yin èèyàn mi ẹ máa gbọ́ o. Ó lẹ́tìkẹ́ gan ni o. Ó lẹ́tìkẹ́. Ojú gbà mí tì fún gbogbo yín pátá. Ọ̀rọ̀ yín ò yé mi mọ́.
mo tún fẹ́ fi èyí tí Akérédolú gọ́vnà Akérédolú tó sọ fún yín mo ń bọ̀ o ọ̀rọ̀ yín ò yé mi ó ti wá ń jọ èdì ó ti ń jọ bí àṣàsí ó ti ń jọ bí ọpọlọ yòrò ó ti ń jọ bí ìgbà téèyàn ò lè dánú rò ó ti ń jọ bí èfún ó ga ni o ṣe rí l'Ondo State kí ló kọ síbẹ̀ ó ní palliatives we plan giving sugar to Ondo bakers for lower bread price government. God. Tí ẹ wá mọ̀rọ̀ tẹ́ lè sọ gidi gbogbo yín kí ló ṣẹ̀yìn APC yìí gan-an ṣẹ̀yìn APC ṣé ẹ wà òkè ó ga fún yín ni o ẹ̀kọ́ tí ẹ ní ọ̀rọ̀ gidi tẹ́ lè jọ jáde táwọn èèyàn á lè jókòó pé àbò rí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ tẹ́ fi máa ń defend ara yín àwọn ọ̀rọ̀ tó máa ń rùn ni báwo ni gómìnà Akérédolú ẹ ṣe máa bọ́ síta ẹ sọ pé palliative títí yín o ẹ fẹ́ máa pé tí wọ́n lè fún wọn ní ìtàn lọ́jọ́ birthday ẹ̀yin tó kù alpha ok níbi tabadé ok kí lẹ fẹ́ fi ti yín ṣe ẹ wá dákẹ́ ẹ ṣe bí olúndù ọlọ́run wá tú àṣírí yín gbogbo oúnjẹ ọlọ́run wá tú àṣírí yín oúnjẹ tẹ́ kó pamọ́ tẹ́ fẹ́ fi ṣe. Yes, Emmanuel Giwa bye APC bye kò ṣe APC nìkan bye to PDP ẹ wo ẹ̀yin youth mi no election come 2023 even before 2023 any governor or local government chairman or whatever any election tó bá ti lọ yá ẹ má tún lọ dìbò ẹ má lọ dìbò mọ́ eléyìí tẹ́ fi lọ máa wéèsì ara táìmù ara yín ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ Yorùbá nation our own government for ourselves níbi tó jẹ́ wípé nǹkan àlùmọ́ọ́nì lọ́dọ̀ wa àwa bá ṣe máa ṣe tó máa dowó tí iléeṣẹ́ àwọn bá làwọn ọmọ wa bá lọ sí skul tó parí ilé ẹ̀kọ́ wọn á rí iṣẹ́ iná á wà ilé ẹ̀kọ́ tó yè goro á wà ń bẹ́ẹ̀ hospitality gbogbo ẹ̀ health center ọlọ́run dá pé ká fọwọ́sowọ́pọ̀ ẹjẹ́ àjà fún Yorùbá nation ẹjẹ́ àfìmọ̀ṣọ̀kan no more APC no more PDP they are deadly party APC àti PDP wọ́n ti fi Nàìjíríà wọ́n ti lọ fi yá wọ́n ti fi Nigerians both APC and PDP mo ti sọ ní last show mi mo ní ìjà tá à ń jà yìí ìjà tó wà lẹ̀ yìí púpọ̀ ló rò wípé ara la fi ń jà ìjà tó wá láti inú ẹ̀mí ni o a dẹ̀ ní láti conquer spiritual one ìgbà yẹn ló máa reflect ní physical tí a bá ti ìjà ti spiritual one kọ́lọ́run gba ní physical òfúùtù fẹ́ tẹ̀ ní o ṣe ti rí àwọn àgbààgbà yín yẹn wọn ò fẹ́ jẹ́ kí ti spiritual realm kó ṣeé ṣe àwọn náà gbàbọ̀dẹ̀ fún yín mi ní parọ́ fún yín àwọn ni ẹ lọ mú gbogbo àwọn ọba aládé ilẹ̀ Yorùbá pátápátá àwọn ni kẹ́ ẹ lọ so mọ́ lẹ́sẹ̀ mo ti máa ń sọ fún yín ẹ̀yin yúùtù ibi tó yẹ ká ẹ lọ ibi tó yẹ ká ẹ ṣe tí a bá fi oògùn dán ọmọ yẹ ẹni wọ ọmọ bàbá ò lè sá fún ni ilé gbogbo àwọn ọba especially àwọn A-list ọbas àwọn first grade ọba ẹ ti mọ̀ wọ́n náà èyí tó kọ́kọ́ sọ yẹn náà ni ìkejì tó wá sọ́kàn ẹ̀yẹn ẹ ti mọ̀ wọ́n náà kílẹ̀ tí wọ́n ń béèrè ibẹ̀ àwọn ló yẹ ká ẹ lọ bá any political chairman iṣẹ́ leader chairperson gbogbo àwọn APC PDP àwọn Afẹ́nifẹ́re Àgbẹ̀tẹ̀kùn all of them ngbọ̀n àwọn tó yẹ ká ẹ dojú ogun kọ rèé ẹ̀yin youth mi bó ní ti ń ṣe yín ẹ mọ́ disappointing mi àwọn ló yẹ lọ bá àwọn tí a rò wípé nínú àwọn olórí aládé nílẹ̀
gbogbo everybody sọ pé olórí ni yín tó yẹ kẹ́ kó gbogbo ọba tó kù jọ kàkà tí bàbá fi kó gbogbo ọba tó kù jọ ìyàwó tuntun ni àwọn ọmọ kéékèèké ni bàbá fi ń ṣàgbéjì ara Rolls Royce lọ́rùn. bàbá ṣe exercise ni ẹ má try yo 1 blow 20 die ni bàbá mi Aláàfin kábíyèsí bàbá mi ibi tó ti ń ṣe mọ́ní kínní ṣe mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ni bàbá mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kábíyèsí sà ẹ má fi ayé wa gbá pọ́ǹsì mọ́ bàbá ẹ má fi ayé wa gbá pọ́ǹsì mọ́ ẹ jẹ́ ká rí ayé wa ẹ jẹ́ kí a rí ayé wa lò àsìkò ti tó ìwọ̀nba tẹ́ ti gbà nínú ayé wa tẹ́ fi ṣe lé ayé àwọn we want to live and enjoy our life like every other human being kò sí bí ọ̀bọ ṣe ṣorí tí náà kí o ṣe kò sí bí àwọn ọmọ yín ṣe ṣorí tí ṣorí bẹ́ẹ̀. àbí kò yé yín owó burúkú iná lẹ máa pé kiri ṣọ́ṣẹ́ pè fún yín ni owó tẹ́ ń pé kiri gangan náà bẹ́ẹ̀ ni ní pálásì Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ land pálásì Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ṣe mọ̀ pé nígbà tí wọ́n náà ń jà nígbà kan wọ́n ní wọ́n sun pálásì Ṣọ̀ún Governor Makinde promise wọn ní 100 million àwọn tí ọmọ tí wọ́n sá síbẹ̀ tán tì sẹ́nu kú wọ́n fún wọn ní jẹgẹjẹgẹ million. Ìgbà tá pariwo síta mo ń wá ok ọ̀tọ̀ níbi tó yẹ kí n wá mo fẹ́ fi lẹ́tà yẹ kí ìka fún yín kẹ́ lè mọ̀ ni o. Àwọn ọ́fíìsì Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ land wọ́n fi lẹ́tà ránṣẹ́ sí Governor Makinde yes kẹ́ ìgbà tá pariwo fáyé wípé rárá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ n wá lẹ́tà yẹn kí n kà fún yín wọ́n láti palace wọ́n fi lẹ́tà ránṣẹ́ sí Governor Makinde owó tẹ́ ń pín kiri ó máa sọ yín dẹlẹ́sìn o ẹ má ìkó wo yìí kó sọ yín dẹ̀sìn o kó fi yín ṣẹ̀sìn o torí ó dẹ̀bẹ̀ pé ẹ̀ kì í fẹ́ mọ nǹkan tó yẹ kẹ́ ṣe at the right time èwo tí ẹ lówó tẹ́ kàn ń tì kiri ilẹ̀ gan tẹ́ jẹ́ káyé sinmi gan péjì ni ó wà ń bẹ̀ ó ń rèé wọ́n kọ síbẹ̀ wọ́n ní pledge of 1 million naira for the renovation of the vandalized palace láti ọ́fíìsì Ṣọ̀ún land ẹ má sọ pé kíní òun rèé o tẹ́ bá lórí péjì mi mo gbé síbẹ̀ wọ́n ní I would like to thank you once again for your kind gesture on your sympathy visit to the palace. We are of 10 million naira towards the renovation of the palace. Ní ìgbà tí àwọn youth tí wọ́n bínú tí àwọn ọmọ nígbà tí ọlọ́pàá lé wọn táwọn sójà yẹn lé wọn táwọn yẹn sá wọ palace Ṣọ̀ún ní Ògbómọ̀ṣọ́ land. Wọ́n ní àwọn kan wá sí wọ́n ti àwọn ọmọ yẹn sí àwọn so ìbínú àwọn youth wá yabo palace wọ́n bà nǹkan jẹ́ wọ́n kan tí ẹ̀ tí ìsan náà wọ́n kàn bà nǹkan jẹ́ ni. Governor Makinde of Ọ̀yọ́ but Ògbómọ̀ṣọ́ ṣe bí Ọ̀ṣun wà ṣé Ọ̀yọ́ ni Ògbómọ̀ṣọ́ wà ní àbí Ọ̀ṣun state anyway Governor Makinde ṣá lọ sí Ògbómọ̀ṣọ́ land wọ́n sọ fún wọn pé àwọn máa fún wọn ní 100 million wọ́n dẹ̀ ti pay 10 million down remain 90 million so wọ́n wá kọ síbí sìn pé we appreciate your contribution of a down payment of 10 million naira towards the renovation of the palace. Consequently, I would like your excellency to on the remaining 90 million suggest that the balance should be spent on youth empowerment in my domain. As I said during your visit, it is important that we should empower our youth to contribute meaningfully to our development.
I thank you once again for your kind gesture. Yours sincerely, Ọba Dr. Ọládùnní Oyèwùnmí Ajagungbadé 3 JP gbogbo ẹ̀, you understand? Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. Wọ́n ní Governor Makinde, keep your owó ilé ìtẹ́ máa wá kó fún wọn 90 million tó kù tó kí wọ́n fi máa renovate ilé ọba. Wọ́n ní kẹ́ ẹ fi empower àwọn yúùtù ní Ògbómọ̀ṣọ́ kí wọ́n jẹ́ èèyàn kébi yé pa wọ́n. Torí nǹkan tí ò bá wúlò lẹ́yìn máa ń náwó sí. Nàìjíríà ni mo ti rí pé ọpọlọ àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ti dorí kodò. Èyí tó yẹ kán fi rìn, tó yẹ kán gbé mu, òun náà fi wẹ̀. Èyí tó yẹ kán fi wẹ̀, òun náà gbé mu. Kó rí bẹ́ẹ̀, ẹ jẹ́ wá. Ó lẹ gbé mu. Nàìjíríà ni mo ti máa rí tí ẹ máa rí àwọn youth àwọn ọmọ kéékèèké yẹn tí wọ́n ìkan wà fídíò yẹn wà tó yẹ pé ọmọ yẹn build mọ́tò ó fi wood, ìkan wà ó fi carton, ó fi build many things, ìkan wà fly. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀ la gbé sórí social media. Nigeria government wọ́n ti ẹ̀ sọ ṣe bí irú àwọn power àwọn ògo ọ̀la ilẹ̀ wa nìyẹn. Ta ló sọ fún yín pé a lè ṣe mọ́tò àwọn ọmọ kéékèèké youth tí wọ́n mú lọ sí school gidi tó jẹ́ pé tó bá lọ school ọ̀sẹ̀ kan wọ́n á wà nílé strike 3 months. Ọlọ́run dẹ̀ jogún ọgbọ́n ìmọ̀ àtòyé fún wọn. Wọ́n dẹ̀ ń ṣe nǹkan on their own. Tó bá jẹ́ ìlú òyìnbó ni àwọn ọmọ yẹn wọ́n máa fà wọ́n mọ́ra ni wọ́n á kọ́ wọn burúkú because ọmọ ìpè irinṣẹ́ ni instrument ayé àtọ̀run ni. Nigeria government ò ní rí wọn. Èyí tó bá jẹ́ ẹ̀fí kò tó jẹ́ wípé first in everywhere, any international anything, any exam, any competition, first no máa ń gbé wá. Lè rí Nigeria government kí wọ́n impress wọn àbí kí wọ́n support wọn kán tiẹ̀ kí wọn lásán. Ṣùgbọ́n tí wọ́n bá ṣe bíbí Nàìjà àṣẹ gbogbo gómìnà Nàìjíríà àṣọba àtọba aládé àti ìjòyè àti ìyá oṣó àtàjẹ́ gbogbo wọn gbogbo ẹ̀rí ní entertainment industry nìkan tó ń function ní Nàìjíríà. Tẹ́ bá ti yọ entertainment industry kúrò Nàìjíríà is a zero. Ìdí tó dẹ̀ ṣe ń gbà tó ń pàrọ̀sẹ̀ sí entertainment yẹn wọ́n fẹ́ fi bo gbogbo àwọn other country àgbáyé lójú kó má lè sọ pé ìyà ń jẹ yín ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ìyà tó ń jẹ yín wàláì kò ṣe pé ìyà ń jẹ yín ẹ̀ ń gbọ́n mu ni ẹ̀ ń mú ẹ̀ fi ń wẹ̀ ẹ̀ ń gbọ́n mu ni ẹ̀ ń rọ mi bí ń dó mi. Wọ́n máa fi ètò gbé sókè ní olójú yòyò fún àwọn all over the whole world pé ìyà ò jẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ rí wọn. Tẹ́ ẹ bá ti minus entertainment industry is as good as zero ni. Gọ́ọ̀mẹ̀ntì tí ò lè sponsor àwọn ọmọ tó ń mú carton lásán. Ó ní ọmọ kan báyìí architect ó dẹ̀ ṣe plan ilé Ọlọ́run ọba o ẹ̀rù Ọlọ́run bà mí ọmọ kékeré. Ìkan wà tó ṣe fan kò sí nǹkan tí àwọn ọmọ kékeré yìí I'm talking about àwọn ọmọ bíi 10, 15 ó pẹ́ èjì wọn pọ̀ ju 15 wọ́n ṣe nǹkan burúkú bẹ́ẹ̀ yẹn tó wú gbogbo èèyàn lórí. Lè rí Nigeria government kó make mention àbí wọ́n fẹ́ sponsor àbí wọ́n fẹ́ mọ ẹbí ẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí ọmọ àti ìyá kí wọ́n máa ṣeré wọn ẹ̀yin ọmọ wọn yìí tí mò ń mention mi ní hatred kọ́kọ́ sí yín o I love you all but a ní láti sọ àwọn ọ̀rọ̀ kan kó ba lè yé àwọn èèyàn wa dáadáa especially government wa kán lè mọ̀ pé gbogbo wa kọ́ lórí wa kù. Tí ọmọ àti ìyá bá ń ṣeré nínú ilé tó wá di pé jẹ́ ìfi sí rìkọ́dì bí yá ó dẹ̀ fọ́ ni ó rí pó fọ́ ni mami calm down now. Rí Lagos state government governor Jídé Sanwó-Olú tí ò rí ọmọ tó jẹ́ wípé ọmọ kékeré tó mú pépà tó fi ṣe fan tó mú carton tó fi build helicopter tó fi wood tó fi build mọ́tò tó dẹ̀ ride ẹ̀. Governor Fáṣọlá ò ní wá bọ́ síta kó wá praise ọmọ yẹn ṣùgbọ́n wọ́n lè pe ọmọ mami calm down now. Show off yìí ni ṣá àwọn university tí ò lórí tí ò nídìí ó ní Nigeria government náà máa ń praise èyí tó bá máa jẹ́ kó máa jẹ́ ògo ilẹ̀ Nigeria torí pé èèwọ̀ ni fún wọn ò gbúdọ̀ jẹ́ kí ògo jáde ní ìlú Nigeria
àwọn yẹn náà máa ran mọ́ àwọn tí wọn lè sponsor àwọn ọmọ olóríire yẹn gbogbo yín náà lọmọ olóríire ṣùgbọ́n bíbí nàìjà tán bá win níbẹ̀ wọ́n lè fún winner yẹn lẹ́yìn ìgbà tó ti lè ṣe yàmàyàmá wàláì gọ́fúnà yóò fún wọn ní 5 million ní straight ní pẹ̀lú ilé wọ́n fún ẹ nílé wọ́n tún fún ẹ ní 5 million kódà ilé tán win tán yìí báyìí ní Ogun State 3 bedroom flat pẹ̀lú 5 ẹsẹ̀ àwọn ọmọ tó wá mú build mọ́tò yẹn lè rí wọn lè rí you see wọ́n ṣe ṣáájá for you see kódà MC gan orí àwọn ọmọ tí wọ́n ṣe rere tó jẹ́ wípé they are highly intelligent you know ṣùgbọ́n àwọn BBN àwọn bẹ́ẹ̀ ni pé kán náà fẹ́ ṣe pàtí pé wọ́n fẹ́ ṣe òkú tó ti kú tó ti rùn bẹ́ẹ̀ yẹn wà láì MC ò gbowó lẹ́wọ̀ kódà àti ẹ̀gbọ́n débi wípé MC okú ìnáwó sókè ò káàbọ̀ padà sílùú Nàìjíríà àwọn yúùtù mi pè mí wọ́n ní Sister Dara ẹ̀ṣẹ́ wọ́n ti rí MC lè fún àwọn ẹlòmíì lówó kó fún wọn ní 3 million kó lọ fi ṣoyún ibẹ̀ làwọn èèyàn míì náà tó ti máa sunkún sí ìtẹ́ṣe yóò dá ẹ̀fún yóò kọ́ ní 3 million àti lọ́jọ́ gidi gan bó wá sọ pé ká fún mi lọ́wọ́ ẹ̀fún mi eléyìí tẹ́ṣe ò dá o. mílíọ̀n ní tó bá rí MC 1 million ní bá ṣiṣẹ́ fún. owó tí yóò bá ṣiṣẹ́ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdókòó náà ni ẹ̀ẹ̀mọye tí wọ́n ń gbà ní èdè ni kò tí ì mọ ilé tí wọ́n máa lọ gbà lọ́dọ̀ Jagabanu àti gbogbo ẹ̀ o. kéléré kí wọ́n Koko Zaria MC olúùlì ọkọ gbogbo àwọn babies MC kan dá orí Instagram rú ní ṣá gbogbo àwọn guests yẹn everybody fẹ́ gba ṣí àti ẹ̀ ní olúùlì owó ìtìpọ̀jù ni kí là ń sọ ẹ̀yin Nigerians ẹ̀wẹ́ Nigeria wọ́n ti fi yá ọ̀fà ní spiritual realm. I will break it down for you right now. Tí wọ́n di agbára tí wọ́n ní Nigeria mú. Wọ́n ti wá agbára tó yẹ kí wọ́n wá agbára dé. Ojú bọ̀bí tí ò yẹ tí àwọn àpapọ̀ àwọn alágbàáyé wà. Wọ́n ní wọ́n wá owó wọ́n wá àṣẹ wọ́n wá òkìkí gbogbo ẹ̀ máa ná mi ìṣeré òótọ́ ni mo dẹ̀ ń sọ fún yín nítorí Ọlọ́run wọ́n fún wọn ní nǹkan tí wọ́n fẹ́ wọ́n àwọn dìdìrìn òpònú ayérada tó kó ìgbèkùn tí Nàìjíríà wà lẹ́nu wọ́n rántí béèrè lọ́wọ́ ọkọ̀tẹ́ fún wọn èyí ẹ ṣé o pé òfẹ́ ni lady yẹsì gbòdìdì orí lọ́wọ́ ẹni ṣe gàdà táwọn máa wá bẹ̀rẹ̀ what you take from us ẹni kí ni wọ́n bí wọ́n ní kí wọ́n yọ̀ǹda ìlú Nàìjíríà lé wọn lọ́wọ́ wọ́n fẹ́ máa dá Nàìjíríà ọ̀nà wo ni àwọn agbára òkùnkùn fi máa dárí Nàìjíríà wọ́n ní wọ́n nídìí omijé àwọn ará Nàìjíríà wọ́n ní wọ́n fẹ́ kí ìyà nínú ìyà jẹ́ ìnira àwọn ò fẹ́ kí n táṣìírí ni wọ́n ò fẹ́ kí n tú wọ́n ò fẹ́ kí n tú ni ẹ bá mi dá lọ́ọ̀fù bolẹ̀ ẹ jẹ́ ká rí ṣe wọ́n ò fẹ́ kí n sọ ni èmi ó dẹ̀ sọ èmi á tú àwọn ibi tí ogun ti ń jà I'm tired of crying for them. Tẹ́ ẹ bá fẹ́ pa wọ́n ẹ̀kúkú pa wọ́n lẹ́ẹ̀kan bọ́kẹ́ máa yín wọn kẹ́ lọ máa sọ tán bẹ́ẹ̀ flag ẹ̀dá máa tún padà wá bẹ́ẹ̀ padà wá ẹ̀ tí mẹ́ni kò ẹ máa bá mi tẹ love button
button love button ẹ bá mi tẹ̀ sọ ni màá sọ fún yín ẹ gbọ́. Wọ́n fẹ́ sọ ni ẹjẹ́ sáré sọ máa sọ wọn kí n pohùn má gogo lẹ́nu bó o bá lo fẹ́ ṣe mí wàá ṣe rẹ bó o bá lo fẹ́ mọ̀nì wàá mọ̀là bẹ́ẹ̀ ni tó o bá ní o ikú tèmi ò dọ̀la ikú tèmi dọ̀la di ọ̀la tó bá tún dọ̀la tún dọ̀la ẹnu bẹ́ẹ̀ lẹ́sẹ̀ fi ń pèkúrò ojú ọ̀nà bẹ́ẹ̀ nítorí pé èmi ò lè kú Jésù ti kú nítorí tèmi lórí igi àgbélébùú ọmọgì èmi kì yóò kú ikú kọ̀ọ̀kan bí kò ṣe yíyè láti rí ògo Olúwa ní ilẹ̀ àwọn alààyè kì í sì gbórí ilẹ̀ kì í ṣe rere láyé èèyàn mi ní láti kúrò nínú ìgbèkùn àwọn alágbára tí wọ́n lọ fi lu Nàìjíríà fún àwọn ni wọ́n sọ wípé omijé ojú wa àwọn fẹ́ inú ìnira ìkorò ìpayí keke nǹkan tí wọ́n fẹ́ àwọn alágbára wọ̀nyí ni wọ́n darí wa ní Nàìjíríà. Ẹ̀yin tèmi ẹ ṣé tẹ́ dúró síbẹ̀ ẹ ṣé wọ́n fẹ́ kí n sọ fún yín ní ká lè mọ ibi tí ogun ti ń jà wá mí go tell on ẹ ṣé wọ́n ní omijé ojú wa rí bẹ́ẹ̀ àwọn alágbára àwọn èèyàn burúkú yìí wọ́n lọ fi wá sínú ìgbèkùn àwọn alágbára òkùnkùn ó wá bọ́ lọ́wọ́ wọn ọmọ ẹgbẹ́ bí tó máa gbà yọ sí wọn kan tó máa bí wọ́n nìyẹn lè dá padà mọ́ so tí ẹ bá rí tó jẹ́ pé gbogbo àwọn leaders yẹn àti gbogbo àwọn government officials pátá látòkè désàlẹ̀ wọn ọ̀rọ̀ yín ò kí ń wọ etí wọn ayé ló ń gbogbo nǹkan tẹ́ bá ń sọ wàláì wọn ò lè gbọ́ nítorí pé èèwọ̀ ni fún wọn àánú yín wọn ò gbúdọ̀ ṣàánú yín èèwọ̀ wọ́n ti gbára òkùnkùn àwọn tó dẹ̀ ń darí tí wọ́n jẹ́ adarí wa àwọn gọ́ọ̀mẹ̀ntì púpọ̀ nínú wọn ni ò mọ̀ àwọn kan mọ̀ wọn ò lè sọ torí pé inú báyìí ló kó ẹṣin ń gbé wọn ò gbúdọ̀ ṣàánú ará Nàìjíríà èèwọ̀ ni fún in fact wọ́n máa fìyà jẹ yín ní èyí tó bá gbìyànjú pọ̀ fẹ́ ṣàánú gbà nìyẹn tẹ́ ẹ bá dédé rí wọn kó tó di wípé wọ́n di gọ́fúnà that ugly mutete that fool that idiot tá a gbé lẹ́yìn tó wá ń fẹ́ yín gé wa jẹ Ọlọ́run ayé Desmond dẹ̀ máa bàjẹ́ ni ayé ẹ̀ dẹ̀ máa rún ni ìwọ wá tòtòkùtò ló ń pe àwọn yúùtù náwọn ọmọ ẹ̀ẹ̀mẹ́ni ẹ̀kọ́ ẹ̀ẹ̀mẹ́yàn tẹ́kọ̀ọ́ ní èmi àti yín mo lè máa mú nǹkan lẹ̀ mo lè máa ṣe normal power must change hand you must free let my people go mi ìdẹ̀ tí sọ̀rọ̀ mélòó ni mo ti tú nínú àṣírí àwọn àṣírí kàǹkà ó yà yín lẹ́nu bá ṣe mọ̀ ìyá mọ̀ mí ẹ ti kòjọ̀gbọ̀n ẹ ti kó ọ̀ràn mo ní èṣù mo dé mo wá bá yín gbé ẹni kò sí àyè fún mi mo ní góńgó inú yín lásán ti tóbi jù fún mi láti gbé torí pé màá yọ duplex síbẹ̀ ẹ rò pé mo bá yín ṣeré ni wọ́n lè ṣàánú yín wọ́n bí ìyá wọn dá tẹ́ ẹ bá rí wọn tán náìsì púpọ̀ nínú wọn tí ò tí wọ inú gọ́fìmẹ̀ntì àbí ipò kan kò ṣe gbogbo wọn náà ní iná ro èrò burúkú síkù ìpé tó bá débẹ̀ wọ́n á lọ ṣèkà púpọ̀ nínú wọn náà ní èrò ìpé tó bá dé orí páwà yẹn wọ́n fẹ́ ṣàánú ẹ̀yin ènìyàn ṣùgbọ́n wọn ò mọ ibi tó ń lọ ni on getting there wọ́n ti fà wọ́n wọnú awo because èyí tó bá ẹ jẹ́ sọ fún yín election yìí ò káǹtì ní Nàìjíríà ẹ kàn waste time yẹn ni gbogbo àwọn tí wọ́n máa mú sí orí ipò kọ̀ọ̀kan wọ́n ti mọ̀ láti inú spiritual realm náà ti yàn wọ́n á ti fi agbára ẹ̀mí òkùnkùn wo èyí tó máa wúlò fún wọn náà máa gbé síbẹ̀ tó bá dé ti wọ bẹ̀ báyìí àmàwo márò la fi dá àmàwo márò àìwí àìfọ̀ wọn ò lè ṣàánú yín omijé ojú yín làwọn fi ń ṣe ayé nígbà tẹ́yin bá ti wà nínú ìrora inú ìgbèkùn ìgbà yẹn nínú tí wọ́n máa dùn àwọn yẹn wọ́n ti ta Nàìjíríà fún spiritual realm. Now my brother and my sister tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí ẹ jẹ́ ká tètè wọnú spiritual realm
nǹkan ẹyọ kan péré ni mo kàn fẹ́ kẹ́ bá mi ṣe tí ọ̀rọ̀ yìí fi máa bẹ̀rẹ̀ láti spiritual realm. I need one support from you. Gbogbo ẹ̀yin ọ̀rọ̀ ilé ò wá ṣe tóbìnrin nìkan àtọkùnrin àtọmọdé àtàgbà. Wọ́n ní kí ẹ̀mí mímọ́ Ọlọ́run ní kí n sọ fún yín pé ká ẹ máa kọrin ìyìn ní ìgbàkúùgbà, ẹ máa kọrin ògo. Ẹ ní kí ẹ ṣáà máa kọrin ìyìn. Èèwọ̀ ni ẹ jẹ́ kí orin ìyìn kó máa lọ praise and worship. Ẹ máa kọ ẹ̀yin mùsùlùmí, ẹ máa kọrin Ọlọ́run ní kíkan ẹ má jẹ́ ó dákẹ́, ẹ má jẹ́ ó sinmi. Ẹ̀yin kìrìsìtẹ́nì wọ́n ní kẹ́ ẹ máa kọrin ìyìn sí Ọlọ́run, kẹ́ ẹ máa kọrin ògo, ẹ máa yìn ẹ kalẹ̀. Ẹ wá wò bóyá nǹkan tá anojú mo rí idà, ọwọ́ idà ń jó wèrè ní Nàìjíríà, mo tẹ́jú mọ́ ọwọ́ tó gbé idà yìí mi rí, idà yìí ṣàpù bàjẹ́, ó ń ṣe báyìí, gbogbo ẹ̀yin àgbààgbà yẹn ìdájọ́ ti dé, ẹ̀san ti dé, ẹ mọ̀ ni, ẹ jẹ́ lọ gbé fashion lẹ̀, ẹ gbé ọ̀pẹ̀lẹ̀ lulẹ̀ ká ní kó sọ nǹkan tó rí, tí ọ̀pẹ̀lẹ̀ ò bá tí ìgbàbọ̀dẹ̀ á sọ fún yín wípé ẹ̀san ti ń bá yín jókòó, ń bá yín sùn, ń bá yín jẹun. Èyí tó bá tètè gbọ́n nínú yín tó bá lè rí ọ̀nà àbáyọ kó lọ, nítorí pé ẹ̀san fẹ́ fi yín ṣẹ̀sín. Mo rí orí ìṣẹ̀lẹ́yà ní gbàgede. Èmi ò lè bẹ̀rù yín, tẹ́ bá para ẹ̀ lè pọkàn, ẹ kó sì lọ, kẹ́yìn náà má kú, ẹ kó sì dànù. Ẹ̀yin ìkà ọ̀bàyé jẹ́, ẹ̀yin YouTube mi, ẹ jẹ́ ká jà fúnra wa, a ní leader. It's a pity. Ọba ẹ̀mí là ń pe ọba kan, ìjòyè kan, alágbára kan, kò sálágbára kankan níbi kankan. Ẹ jẹ́ dìde lórí ẹsẹ̀ yín, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi, ká fi ẹran sẹ́nu ká wá. Kò sí tí ọmọgbọ́n ẹ̀ ò kò séyàn tí wọ́n bí ní ilẹ̀ Nàìjíríà yẹn, ní ilẹ̀ kó àkàrà òjíire tí kékeré tí ò mọ ibi tó yẹ kó torí bọ̀. Kí wá là ń bá kiri? Èwo ni ká wà lábúrọ̀dù ká ní Nàìjíríà? Tẹ́ bá tẹ̀ tún wá gbowó yẹn, ẹ fi ṣe nǹkan tó yẹ kẹ́ fi ṣe, kẹ́ máa ná èèyàn tó bá fẹ́ ṣe àánú kó ṣe individually, single-handedly. Ẹ kó sì lọ ẹ̀yin Ọlọ́run gbogbo, ẹ̀yin olè, ẹ̀yin èèyàn mi. Youth kan pè mí lánàá, mo fẹ́ máa sunkún, omi òun pẹ́ lójú mi. Kí lẹ́nu mọ̀ tí youth yẹn sọ fún mi? Ẹ má bínú olórí, mo rí pé fẹ́ pè wọlé, ẹ pè. Tẹ́ bá fẹ́ pè wọlé, ẹ pè. Ọmọ àlè ni yín tẹ̀ fúlà. Tó bá jẹ́ ọmọ ọkọ ni yín, ṣe bí ọmọ ọkọ náà. Ẹ reply me. Fúra fi wèrè kan dìde tán wí kòtòkòtò rádaràda nígboro ẹnu wọn. Ẹ̀yin gangan ni mo fẹ́ kẹ́ jẹ́ kájọ kó. Ẹ má gbéyàn kankan dìde sí mi ní ìdí yẹn. Ẹ̀yin gangan, yes, let's do it one on one. Tó bá dé jẹ́ pé spiritual realm lẹ́fẹ́ gbégbà, ẹ bọ́ lọ́rùn níbẹ̀, ó yá. Mo lè máa tún àwọn ènìyàn mi sílẹ̀, àwọn ọmọ kéékèèké tútù. Ẹ fi wọ́n sílẹ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé, ẹ lè pè wọlé. Ọ̀rọ̀ mi ti máa ń dùn yín jù. Mi like ẹ̀. Àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí, àṣeburúkú ẹ kú ara fún. Àṣeburúkú ẹ ó jẹ́ lára àwọn tó ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tí àgíṣò yìí, àbí kẹ̀ àwọn wèrè tá sọ̀rọ̀ gbà lórí. Hello, ya. Ẹ kálẹ́ mà. Hello, ma. Ẹ kálẹ́ mà, mo ń dá yín lóhùn, ẹ rà mà. Ẹ kálẹ́ o. Olórí burúkú flag yìí, ẹ kálẹ́ o, ẹ kálẹ́ kúṣẹ́. Yes, ma. Wọ́n flag seriously ni, wọ́n flag gan ni.